síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gìdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní a tún lọ sẹ́yìn ní Atorilaye. Wúrà ọlá. Sọ́ọ̀rí nǹkan tí mo fẹ́ sọ fún ọ, àwọn Yorùbá ló pòwe kan o. Wọ́n ní kí lágbẹ̀ ń ṣe lóko tó ń dòrú lóko, àfàgbẹ̀ tí yóò bá jíṣu ẹgbẹ́ ẹ̀wà òun ló ń dòrú sóko. So èmi ń wò pé látijọ́ tá a ti ń bá a bọ̀ yìí, ó yẹ kó ti kó wa sínú ilé mi, ká ti jọ máa gbé bí tọkọ-tìyàwó, kó ti finú ṣoyún, kó ti fẹ̀yìn gbọ́mọ pọ̀n fún mi. So ó mọ̀ pé àpọ́nlé ò sí fọba tí ò bá ní olórìṣà. Yẹn ni mo fẹ́ bá ẹ sọ. Ọkọ mi àtàtà, èwo ló tún gbé dé yìí? Ìyẹn á fẹ́ le díẹ̀ o, á fẹ́ le díẹ̀ torí bó ṣe ń wò mí yìí, ìwọ náà mọ wúrà ọ̀la lánàá kó tó dé ni. Ojú mi ò tí ì kú òun tà. My dear, ìgboro dùn gan.
ìgboro wo ló dùn díẹ̀ náà máa ń jẹ lájá tó bá sírùn ajá tó bá ti ya wèrè díẹ̀ náà máa ń jẹ nínú ẹ o so jẹ́ ká settle gbogbo nǹkan tó wà ń gbòòrò yẹn gbogbo ẹ̀ mo máa ṣe fún ẹ nínú ilé òkú mọ̀ pé owó wà màá tọ́jú ẹ kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ máa kó bọ̀ nílé mi. nítorí ohun tí a láti sọ fún mi sì ni pé o ti nífẹ̀ẹ́ mi débi pé kò fẹ́ mi sílé. tó bá sọ pé o fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn conditions kan wà tó jẹ́ pé tí n bá gbé kalẹ̀ bóyá ló máa lè cope pẹ̀lú ẹ̀. irú condition wo. mo fẹ́ mọ̀ bóyá o níyàwó tẹ́lẹ̀ àbó òní torí mi tó ń wò yìí èmi ń tèmi mi lè ṣèyàwó nọ́mbà 2 mi ì dẹ̀ fẹ́ orogún. sọ nípa tí ó ṣe oníyàwó kò sí oníyàwó yẹn tẹ́ ń bá sọ pé mi ò níyàwó rí báyìí irọ́ ni mò ń pa mo níyàwó rí ṣùgbọ́n sọ rí ìyàwó tí mo fẹ́ rí bó ṣe lóyún tó ń lébọ̀ báyìí ìjọ yẹn ló fàyè sílẹ̀ nǹkan tí ò lè jẹ́ kí n rẹ́nu búra fún ọ pé mi ò níyàwó rí nìyẹn bí mo ṣe wà yìí kò sóbìnrin kankan lọ́dọ̀ mi. ó fẹ́ sọ fún mi sì pé obìnrin yẹn ò bímọ kankan fún ẹ kó tó di kó ṣaláìsí. ọmọ kẹ ọmọ ẹyọ kan ṣo tó bí níjọ́ tó kú yìí ọ̀dọ̀ àwọn fámìlì náà ló wọ àwọn fámìlì ẹ̀ àwọn ló mú un lọ nígbà tó bá ti wá kó wá sílé mi báyẹn àṣìyàwó ti tèmi wọn á lè wá gba ọmọ yìí padà sínú ilé á lè jọjọ máa gbé wọn á lè tún máa tọ́jú ẹ̀. ṣé o ti rí ti pé nígbà tí n bá kó dénú ilé ẹ wàá wá gba ọmọ yẹn àá kó wọn pọ̀ ọ̀rọ̀ ò tiẹ̀ tí ì kàn yẹn rárá tí n bá dénú ilé ẹ tán tó bá tásìkò tó yẹ ká gba ọmọ yẹn sínú ilé padà àjọsọ máa wà láàrin mi pẹ̀lú ẹ ìyẹn tí n bá fẹ́ bẹ́ẹ̀ torí yẹn ń sìn. ṣọwárí point number 2 òun ni pé bó ṣe ń wò mí mi láìkọ ọmọ púpọ̀ in fact bó ṣe ń wù mí ni pé kí n bí ẹyọ kan péré kí n dẹ̀ máa jayé orí mi torí ọlọ́mọ kan kúrò ń kìlò bí ọlọ́run ṣàjẹ́ kó ṣoríire ṣùgbọ́n tí n bá kàn wọlá ìfẹ́ tó ní sí mi àti bó bá ṣe tọ́jú mi sí dáadáa ń gbà yẹn mo kàn lè bí kan sí kó fi jẹ́ 2 ṣùgbọ́n kò lè kọjá 2 yẹn. ọmọ méjì ti tó ṣé wọ́n ń sun ọmọ jẹ ni wọn ò ní sọ pé náà wọ́n fẹ́ lọ ta ọmọ lọ́jà o àríta o ọmọ méjì ti tó. ó dá ń gbà yẹn tó bá ti bá mi fara mọ́ bẹ́ẹ̀ pọ́ìntì kẹta tó jẹ́ ìparí ẹ̀ òun ni pé àwọn ọmọ tèmi skul olówó ńlá náà máa lọ o ṣé o mọ̀ pé àwọn skul olówó ńlá yẹn wọ́n máa ń kọ́ ọmọ dáadáa ń bẹ̀ ṣé o fara mọ́. sọ́ọ́rí gbogbo ọ̀tọ̀ ń sọ yóò ń yà mí lẹ́nu o nígbà tó o bá bímọ fún mi tí mo fẹ́ sí skul olówó ńlá orúkọ ta ni wọ́n jẹ́ ṣe bórúkọ mi ni wọ́n mọ̀ jẹ́ ògúnlẹ̀mí náà ni wọ́n tún lọ́ mọ́ gbéga sukuu tó bá fẹ́ kí wọ́n lọ òní wọ́n lọ gbogbo tó bá yẹ ti fẹ́ gan-an kí n ṣe òní màá mọ̀ sí. ó ti dá ń gbà yẹn tó bá ti promise mi pé gbogbo wa tí n bá ti wù ló máa tẹ́ ẹ lọ́rùn tí ò ní sí complain tí ò ní sí pé ó dẹ̀ sọ pé báyìí ni gbogbo ẹ̀ ni mo ti sọ fún ẹ ń sìn o so gbogbo wa tó bá ti ń rí lọ́wọ́ mi wàá jẹ́ kó máa bá ẹ lára mu ṣó tẹ́ mi lọ́rùn. so bó ṣe wá ń ṣe mí báyìí gan-an bí ikọ́ dìde báyìí kọ́ máa bá mi lọ sílé báyìí bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí o. bíi ti báwo nígbà tí mi kì í ṣe dìé tó yẹ pé káládì ẹ débi tó ti ń ṣeré kó kàn bẹ̀rẹ̀ kó kó nǹkan ẹ̀ láìsọ fẹ́ nìkan kan kó dẹ̀ máa kó lọ ilé àwọn òbí tó bí mi ń kọ́ òun láti wá fẹ́ mi níṣu lọ́kà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ ọmọ nílẹ̀ Yorùbá lórí igun 16 bẹ́ẹ̀ ló ṣe máa fẹ́ mi wàá kóṣù wá wàá kérò wá wàá kẹ́rù wá wàá wá fi fẹ́ mi ìgbà náà ni mo dìyàwó ẹ̀ pátápátá. ìgbà kí báyìí lọ sí fẹ́ kí n ṣe kò sí wàhálà màá ṣe bẹ́ẹ̀ torí ẹni tó bá mọ iye wúrà gan-an òun là ń tà á fún. ṣé ọkọ mi. ó wù mí lọ́mọbìnrin. ìwọ náà ò rí o mọ̀ pé wúrà ọ̀la ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni. ó kódà ọ̀dà
ìwọ náà sì mọ̀ pé èmi náà dùn lọ́mọkùnrin. ó tiẹ̀ pọ̀ ọkọ mi àtàtà. ìyá ọmọlẹ́wà. ìyá ọmọlẹ́wà. ìyá ọmọlẹ́wà. ẹ̀mí ló mọ̀ pé ọ́. ẹ̀mẹ́ta ni. dúróná débi ń pé àbíkẹ́yìn wa ó tọ́ ọmọ ọdún mélòó báyìí. irú ìbéèrè wo lẹ ń bi mí yẹn ó dáa bí pé ti lé lọ́mọ ọdún 15. ọ sì rò pé kò yẹ ká ti bí lé Adébímpé. kí lẹ wí ná. mo ní ṣé kò yẹ ká ti bí lé Adébímpé. dádì Ọmọlẹ́wà kí ló máa ń ṣe yín báyìí gan-an ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ o ṣáà ti gbàgbé àdéhùn tá a jọ ṣe ká tó fẹ́ra ni àbí mi sọ fún yín gbà yẹn pé mi lè bí jọmọ méjì lọ mo dẹ̀ ti bí méjì ti máa bí nìyẹn ó ti parí kò sí nǹkan kan mọ́ o. ìyá Adébímpé ọkàn sọ pé ọba mi ṣàdéhùn ni tòótọ́ la ṣàdéhùn ìwọ ló ṣàdéhùn kóbìnrin méjì lọ́ọ́ bí fún mi wọ́n ní báńkúlé obìnrin lọ kúnlé onílé ni ta ló fẹ́ kúnlé tèmi ọ̀rọ̀ nípa aládéhùn kò ṣàdéhùn yín èmi rò bí agbára ti tèmi á gbé o. ó dàbí ẹni pé ọ̀rọ̀ yín ti lọ́wọ́ nǹkan míì nù mo dẹ̀ ti sọ fún yín wípé nǹkan tí bá ti ń fẹ́ ni kẹ́ máa bá mi fẹ́ ẹ dẹ̀ ti ń bá mi fẹ́ tẹ́lẹ̀ mímọ̀ kan tó wá ń ṣẹlẹ̀ sí yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ṣùgbọ́n n tó ń mú ẹ̀rí ẹ ṣe n tẹ́mi máa ṣe ni mo ti ṣe yẹn kò sí nǹkan kan míì tó tún lè gorí ẹ̀ mọ́ èmi ò bímọ mọ́ àti pàápàá kò tiẹ̀ sátúnṣe mọ́ ẹ ti ẹ̀gbọ́n náà ṣé àwọn ọmọ tá à ń sọ yìí ṣé wọn kì í ṣe èèyàn ni àbí àwọn tán wà nípò mínísítà tán wà nípò adájọ́ lónìí ní Nàìjíríà kì í ṣobìnrin ló pọ̀ jù nù wọn ni àbí tí wọ́n bá fojú pọ́bìnrin ni wọ́n wò wọ́n gbà yẹn tí wọ́n tọ́ wọn ẹ rò pé wọ́n á dépò tán dé lónìí ni àwọn ọmọ tèmi aṣoríire lágbára Ọlọ́run ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn. ọ̀káre kò sẹ́ni tó sọ pé wọ́n yé sobìnrin sọ́rí bí wọ́n ṣe ń ro ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ sọ́rí àkọ́bí ọmọ àtẹ̀yẹ́ntọ́ bá bí tẹ̀lé sọ́rí bá nítorí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin sẹ́lẹ̀karùn-ún ayé ìfojúsí ẹ̀ láàmọ́ òun ló máa ń fà á tọ́bárí fámìlì tó jẹ́ pé wọ́n ní wọ́n ń dúró de àbúrò wọn kó fẹ́ dé afẹ́ à ń dúró de bọ̀dá Sùrájú o à ń dúró de bọ̀dá Lágbájá o ká tó ṣe nǹkan torí gbọ́wọ́ rẹ̀ mọ̀ mókè mọ̀ náà sẹ́dẹ̀ mi yí ọ báyìí tá a bá bí sí báyà yóò ní fojú sí wọn lá jẹ́ awáwọ̀rọ̀ kò fi sàdá o. ẹ wò ó tẹ́ ẹ bá gba tèmi èmi gan ò ní gba tiyín o àní àwọn ọmọ yẹn sẹ́ lágbára Ọlọ́run wọ́n ṣe jóbìnrin yẹn wọ́n máa dúró dè wọ́n nílé kan tó ṣe nǹkan ní níjọ́ iwájú lágbára Ọlọ́run èmi tẹ́mi máa sọ fún yín nìyẹn àti pàápàá jẹ́ kó lọ yé eyín dáadáa ṣé àrí gbogbo tẹ́ ẹ̀ ń sọ yìí ó tiẹ̀ ti bọ́wọ́ sórí kò sọ́nà àbáyọ mọ́ oyún gan ò lè wá mọ́. wúrà ọ̀la sọ̀rọ̀ obìnrin yìí kò sì mọ̀ pé gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá torí tí ẹ mọ̀ ní o ṣé kò mọ̀ pé ilé obìnrin ìgbé èṣù ni bàbá ńlá yàrá àmọ̀ gbọ́ ẹnìkan ẹ máa gbọ́ ọ̀mọ́ ń relé ọkọ tó bá yá ń tẹ̀lé báyìí wọ́n wáyàwó mi fẹ́ ìwọ lọ́mọ ìwọ aláyọ̀rún bí aṣọ nú apẹ̀rẹ̀ aláyọ̀rún bí aṣọ nú apẹ̀rẹ̀ ìwọ lọ́mọ. ẹ pẹ̀lẹ́ ìyá wa. ó jàre awo. ṣé orí ọ̀rọ̀ tí mo bá wá lọ́tẹ̀ yìí ó ní agbára díẹ̀ mo dẹ̀ ti jẹ́rìí ẹ wípé ò ní já mi ń tàn mọ́ toríjọ́ tí mo ti mọ̀ ẹ́ ò já mi ń tàn mọ́ rí ṣé orí ọmọkùnrin kan ni mo ṣe pàdé ṣé o wá rí ọmọkùnrin náà mo nífẹ̀ẹ́ gan-an gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ o ṣá mọ̀ pé ilé ọkọ ni mo wà àmọ́ téèyàn bá gbégbèsè kan ó láti nídìí tí mo fẹ́ mú ọmọkùnrin yẹn dání kémi pẹ̀lú ẹ̀jọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ kémi àtọkọ mi náà dẹ̀jọ̀ wà lọ́tọ̀
ṣó wá rí ọmọkùnrin níbi tí mo nífẹ̀ẹ́ dé mi ì fẹ́ kó wo bòmí rárá kò tí ì níyàwó ńlé o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó sì ń bá mi ṣe yìí mi ì tiẹ̀ fẹ́ kó ronú àti níyàwó rárá kódà kó má wojú obìnrin mi rárá mo sì mọ̀ pé wàá bá mi ṣe ayé bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ìyá wa kò ní wojú ẹlòmíì dojú yín nìkan lọ èmi ní èrún kò tí dúró tìkanra èmi àkẹ́jù ikọ̀ láàfin Olúmakin sẹ́ẹ̀rí ìyá wa n ó ṣe ètò kan fún yín láàrin ẹ mú lọ sẹ́ẹ̀mí kú àgọ́ ìyá wa. ikú àgọ́. kò burú sẹ́ẹ̀rí ètò tí mo fẹ́ ṣe fún ìyá tinúdénú náà ń pè é ó lágbára púpọ̀ tí n bá ti wá fún yín ní iṣẹ́ yìí ẹ lọ lò ó fún un mọ̀ ń bọ̀. ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí ó ìyá yóò ná lówó díẹ̀ o. àwo níbo tí mọ̀ mí lánàá kó tó dòní ṣé orí towó òun gbé tìṣẹ́gbẹ́ kan ìwọ sábà ń ṣe iṣẹ́ yìí náà. kò burú ṣé ẹ wá rí iṣẹ́ tí mo mú lọ́wọ́ yìí ìyá wa tẹ́ bá ti délé tẹ́ fẹ́ lò ẹ pe àwọn èdè kan sí kí wọ́n á sọ fún yín kẹ́ ẹ má bàa gbàgbé tẹ́ bá ti fẹ́ lò ẹ ní olùsàlálá tí ewúrẹ́ bá sùn ń fọ̀rọ̀ lọ́bẹ̀ sàlálá ni olùsàlálá tágùntàn bá sùn ń fọ̀rọ̀ lọ́bẹ̀ sàlálá ni ẹ wá dárúkọ ọmọkùnrin ọ̀hún sí ẹ wo ìyá wa tẹ́ bá fi lè lo iṣẹ́ ìfún tán tó bá tó gbé lásán fẹ́ báyìí ẹ̀yin ní ọmọ rí ètò rẹ̀ o ìyá wa kò jù bá ń lọ. tí n bá ti wá pé n tó ní pèsè báwo ni màá ṣe wá lò. ẹ̀sùn àyà wa gbọ́ jẹ́yìn dà ṣé ẹ rí tí mo fún yìí ṣé ọmọkùnrin ọmọ wálé ọ̀dọ̀ yín dáadáa. ó níbi tá a ti ń pàdé dáadáa. kò burú kẹ wá mú kan bẹ̀ kẹ lọ kókó ná kẹ ra fi sínú oúnjẹ fún un oòrò ẹ wò ata kéré iyọ̀ dùnnú gbòǹgbò bí olóró ẹ lọ lò ó kẹ wá padà wá láti wá àgbàṣẹ yòókù o ẹ má gbàgbé ẹ fi ọkàn òyà wa. nígbà tá a bá fi rí jọ mẹ́ta. ẹ dé bí o ìyá ẹ dé bí o ẹ máa wọlé ẹ máa rọra tọ ẹ̀yin ìyá mi Ajíbọ́lá ọmọ ẹdun ọ̀rọ̀ gbọ̀rọ̀ tí pẹ́ máa tiẹ̀ lódì òdì ìbá yín o òpópó olókùn ọ̀rọ̀ ń gbẹ̀dú lọ́rọ̀ níyàn. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ó mà tó jọ mẹ́ta gbogbo ara lè ń kọ́ àwọn màmá ń kọ́ bẹ̀ kálàáfíà ni ìwọ náà wá lẹ́kọ̀ọ́. ẹ kú tọ́jú ẹ̀gbọ́n mi. ìyá ọmọlẹ́wà àwa nìyẹn jàre. ẹ kú rìn náà. ó jàre ṣé mo sá sọ fún ọ pé ó ti pẹ́ tí Lájídé ti máa ń yọ mí lẹ́nu tí n bá ti travel ó tẹ̀lé mi lọ Èkó ó tẹ̀lé mi lọ gbá o wà tí mo wá lọ tọ̀tẹ̀ yìí kò jẹ́ kí n gbádùn tí mo bá dúró báyìí ó kò sáwà dúró tì mí wá ní ó dá lọ dirú ẹ jẹ́ ká lọ òun ló jẹ́ kí kó rí jàre ìyá ọmọlẹ́wà sọ àmà bá wa gbé ń bí. ẹkún ìtọ́jú bọ̀dá mi èmi náà ní kí n wá káwọn ẹ̀gbọ́n mi. Lájídé ọtún kèso borí látàbúlé wá sí gbòòrò. bá a ṣe máa ń ṣe é nù. dàdí ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọmọ oko yẹn kò sáyà tán kì í fira wọn dá máa gbẹ́rù ẹ lọ́nú ilé. ok ìkú má pẹ́ o. dádì ẹ wá mo fẹ́ rí i. ẹ wò ẹ tún ń bà bọ̀ ẹ tún ń bà kàn bọ̀ ṣé àdéhùn tèmi pẹ̀lú yín jọ ṣe ṣé nǹkan lẹ ti ń dànù yìí nígbà tí n máa fẹ́ yín mo sọ fún yín mo ní mi ì fẹ́ fámìlì yín kankan pẹ̀lú wa pé wọ́n bá wa gbé àbí nǹkan kí ló dé tẹ́ tún gbọ́ ọmọkùnrin wá síbí yìí sí. ṣé ti Ọlájídé tí mo mú wá sí Èkó. ṣe bí
ìgbà tí àjọ ń sọ̀rọ̀ ọ̀ní tí wọ́n bá rí bí olùrànlọ́wọ́ o tí ó mọ̀ ràn án lọ ìgbà tí mo sì lọ sábúlé tó náà ò jẹ́ kí n sinmi mo sì wò pé tí mo bá mu wá sí Èkó kò kú pa ọ́ lára kárin àpọ̀ yíyẹ ló ń yẹ ni. ó dáa o èmi fọmọ ọ̀dọ̀ lóòótọ́ o ṣùgbọ́n mi sọ pé fámìlì yín ni mo fẹ́ fi ṣọmọ ọ̀dọ̀ o ṣó ti yé yín bẹ́yẹn ẹ máa gbọ́ ọmọ ọ̀dọ̀ fún mi láti ta ni mi ì fẹ́ fámìlì yín bì báyìí o anyway ṣé wọn kò mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mò ń lọ sóde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí n dé bá ọmọkùnrin yẹn nù lé yìí o. ọ̀rọ̀ ọmọ ẹ̀ mọ̀ fẹ́ sọ alẹ́ nù. ìyá ọmọlẹ́wà kò wá parí ọ̀rọ̀ báyìí o kí ọmọ ẹ̀ ó sọ mí. Lájídé o. ọ̀dà mi. ó máa bọ̀ o. wo Lájídé ẹni wẹ̀bí lẹ́rù ń bá o. mo lá àlá kan ní ìdèdè sọrí àlá yẹn mo wá ẹsẹ̀ rántí báyìí n tí ì gbọ́dọ̀ gbàlejò báyìí àti pé tí n bá fẹ́ gbàlejò ó yẹ kí n wá ilé kí n gbà kọ́mọ gbé láàyè ọ̀tọ̀ ni n fẹ́ kí ìyá ọmọlẹ́wà n fẹ́ kó rí ọfín o. ẹ̀gbọ́n mi tí mo ti sọ fáwọn ará abúlé wa pé mò ń rèkó sómi ò rèkó mọ́ ni. wàá tó padà wá sẹ́kọ̀ọ́ ìgbà tó o bá fẹ́ padà wá òun ti gba ilé self-contained tó o máa gbé so mi ò fẹ́ kí ìwà ti ìyá ọmọlẹ́wà èmi ò ní fẹ́ kó rí ọfín ọgbọ́. ẹ̀gbọ́n mi mo sì dọ̀bálẹ̀ fún wọn tí mo dọ̀bálẹ̀ fún wọn ẹ̀wẹ̀ tí ń dọ̀bálẹ̀ tó bá dé so wọ́n á ní mò ń fà kí wọ́n padà. má sì mí gbọ́ kì í ṣe ìyá ọmọlẹ́wà ló sọ pé kí n má gbà ẹ̀ sọ́dọ̀ so ń gbọ́ nǹkan tí mo ń sọ fún ẹ ń sìn báyìí mi ò fẹ́ kó rí ẹfín àǹdẹ́ àlá tí mo tún lá yẹn pé mi ò tí ì gbọ́dọ̀ gbàlejò báyìí so abẹ́tà kó lọ gbé báàgì ẹ kó jẹ́ ká lọ. ṣé mo ń ra abúlé padà báyìí. ẹ màá gbé ẹ lọ sí gáràjì máa sanwó ọkọ ẹ lọ gbé báàgì máa bọ̀ wá owó. wẹ́lẹ̀ jọ́ ìjẹ̀bù fún wẹ́lẹ̀ jọ́. ọlọ́mọdé ń dáràn ìsọdé máa fi báyìí tó wáyé. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú. èló ni mo kàn lọ́wọ́ pé owó iléèwé àwọn ọmọlẹ́wà. 35,000 péré ni. 35,000 naira. ó kàn ogún jẹ́ pé nǹkan tí ọba fẹ́ àfi kéèyàn ò bọ̀ ọ fẹ́. pàtó bá jẹ́ pé ní ọkànlọ́ káwọn ọmọ sílé ìwé kan tó jẹ́ pé èmi gan bí bàbá wọn ńlẹ́tọ̀ àti yọjú sí wọn. tọ́ ọmọ náà ò bá wálé odidi ọdún kan wọn ò ní wálé. sọ́ọ̀sì mọ̀ pé àwọn ọmọ yóò di òní èèyàn gbọ́dọ̀ mọ́ fararora wọn torí wọ́n tún jẹ́ obìnrin pàtó bá dàgbà tán sì tán bá lọ sílé ọkọ wọn ò mọ̀ ní máa rántí èèyàn. dádì ọmọlẹ́wà ṣe rí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ tèmi nìyẹn o ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn ọmọ tán máa ń gba ilé lọ sí skul lójoojúmọ́ yẹn kò sáǹfààní fún wọn láti máa kàwé wọn dáadáa bíi tàwọn ọmọ tó wà ní tó ń gbé boarding house torí tán bá ti lè lọ skul láàárọ̀ tán bá ti dé lọ́sàn-án yẹn báyìí ní nǹkan bíi aago 2 yẹn báyìí wọn tún ní yà sídìí ìwé wọn mọ́ ó tún dàárọ̀ ọjọ́ kejì ńgbà wọn bá tún padà dé skul kan tó rántí pé jẹ́ ní tiẹ̀ wo ń tán kọ́ wa lánàá èmi ò tiẹ̀ ní ìwò gan tíṣà ó wà béèrè question lọ́wọ́ ẹ̀ kò ní lè dáhùn ẹ̀ pé tí mo kọ́ ẹ lánàá ńkọ́ ayọ̀ wípé ọ̀dọ̀ òbí mi ni mò ń gbé ní tó bá wù mí ni mo lè ṣe òun ni wọ́n máa wù mí wà kò wá ní jẹ́ kán mọ̀wé dáadáa ṣùgbọ́n ṣe àwọn ọmọ tó ń gbé boarding house yẹn wọn ò ní time fún nǹkan kan míì ju kán kàwé wọn lọ lẹ́yìn tán bá ṣe tán ní kíláàsì lọ́sàn-án wọ́n á ṣe prep wọ́n á dẹ̀ tún ṣe lesson pẹ̀lú àwọn tíṣà wọn
so gbogbo yẹn ó fi àyè sílẹ̀ fún ọmọ tó bá mọ̀wé dáadáa láti túbọ̀ máa mọ̀wé sí i èyí tí ò bá dẹ̀ mọ̀wé tẹ́lẹ̀ nígbà tó bá ń kàwé ẹ̀ ń gbogbo ìgbà ìyẹn ló máa mú tó máa fi dẹni tó mọ̀wé dáadáa so ẹbẹ́ mi fílẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wù mí nìyẹn. kọ́lọ́sàjì ajẹ́rè lórí wọn so èní ni sátidé báyìí lágbára Ọlọ́run tó bá di Monday à á sáré owó wàá lè lọ san owó skul àwọn ọmọ yẹn Ọlọ́run á jẹ́ ká mérè wọn jẹ. àmín o. ẹ rọra dádì. pẹ̀lẹ́ o báwo ni pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta ok àbí wọ́n ní orí mi the other time tó ló fẹ́ ṣiṣẹ́ ní lọ́dọ̀ wa ń bí. bẹ́ẹ̀ ni sà. ok Ọlọ́run sì wá ṣe báyìí ó bá ìyàwó mi náà nílé léni. sórí gbogbo oko yìí wàá ro gbogbo fúláwà yìí wàá kọ́ tiẹ̀ ọkọ̀ fífọ̀ wọn gbọ́dọ̀ rán ọ létí kó tó mọ̀ pé ó yẹ kó fọkọ̀ o wàá dẹ̀ gbogbo onúlé wàá tún gbogbo onúlé ṣe ọdún náà a ti máa gba ẹnìkan sí ná torí agbára àwọn nìkan kò lè ká iṣẹ́ inú ilé iṣẹ́ pọ̀ wá gbọ́dọ̀ ń sọ fún ọ o èèyàn rí ìyàwó mi fín o èèyàn gbọ́dọ̀ rí ìyàwó mi fín o so ó jẹ́ nǹkan tẹ́mi máa sọ fún ọ so ìgbà tí o bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ òun náà lè ṣe àlàyé fún ọ. ẹ ṣe gan sa ẹ ṣeun gan ṣe rí ti oko jíjùn tọ̀wọ́n epo àbí tá ìrówó rà tójú ọbẹ̀ ó fi máa funfun agbára ìwà kò sírò iṣẹ́ ọ̀hún tí ń lè ṣe mọ́tò tẹ́ni máa fọ̀ pé kí wọ́n mọ̀ràn létí kákùkó tó kọ mo ti fọ gbogbo mọ́tò tán gbogbo lẹ́nu ilé kojú tí ìtọ́jú lásìkò lẹ́ẹ̀kan náà lọ kọ́dà ẹni méjì èèyàn méjì tẹ́lẹ̀ gbà ẹ má wulẹ̀ gbẹ́ni kejì mọ́ èmi nìkan ti tó fún gbogbo ẹ̀ ìgbà mélòó ni ń ṣe tán kílẹ̀ ò tó mọ́ tí mọ́mì tẹ́ wá sọ pé kí n má rí fín igi mú jìnnà sórí ẹni tí ọba níyàlé ní olóhùn ọmọ rí yẹn ń yàfín mo fi dá yín lójú pé lágbára Ọlọ́run kò ní sí wàhálà kankan tẹ́ bá sá ti gbà mí báyìí ẹ̀yin kò rí bí mo ṣe rí ẹ mọ̀ pé ẹ rí yẹn gbà ẹ mọ̀ pé ẹ rí yẹn gbà ijó wa ni kí n wá bẹ̀rẹ̀ báyìí àbí kí n bẹ̀rẹ̀ ní ìsìn náà ni. àbọ̀ rí bẹ́yẹ̀ pé ọmọ yẹn á lè ṣiṣẹ́ dáadáa ya ọmọlẹ́wà. n tó tiẹ̀ wà ń bẹ̀ ni pé o ò ní ìdá ti bẹ̀rẹ̀ ẹ̀sìn kì í ṣàṣejọ́ téèyàn bá ríṣẹ́ náà ló máa ń bẹ̀rẹ̀ sí í ṣe tó bá tó àsìkò tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ àránṣẹ́ sí ẹ. kí ẹ sì jẹ́ n bẹ̀rẹ̀ ní ìsìn. àwa á bẹ̀rẹ̀ mọ́ wọrí kò ní pẹ́ tó fi bẹ̀rẹ̀. ọ̀dà. ọ̀rí pọ́ mọ̀ ń dáa mo ń wo ọmọlúwàbí lẹ́yìn ju ẹ báyìí tó bá ti rí ọ báyìí ìdọ̀bálẹ̀ ni tó wàá lè máa ràn ẹ́ lọ́wọ́ á lè máa ràn ẹ́ lọ́wọ́. bàbá ọmọ ilé wa ọmọlúwàbí ò ń kọ́ síwájú bẹ́ẹ̀ lèèyàn burúkú náà ò dẹ̀ ń kọ́ síwájú ńgbò bá wùwẹ̀ ẹ̀ náà ni gbogbo èèyàn máa mọ̀ èmi lẹ̀ ń gbé jókòó yẹn o èmi lẹ̀ ń díbọ́n fún àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá dọ́gbọ́n ẹ lọ mú kan náà àwọn àbúrò yín wá kẹtún lè mú wọlé ẹ wá ń sọ fẹ́mi wípé ẹ mọ ọmọ ọ̀dọ̀ wálé ó dàbí ẹni pé ṣe lè fẹ́ kí n wọ́ ọmọ ọ̀dọ̀ fúnra mi máa wọ́ ọmọ ọ̀dọ̀ tí màmá lù ú lé fúnra mi ṣó dẹ̀ ti tán. mo kàn ti ẹ̀ gbọ́ gbogbo ilé ìtọ́ sọ pé ọ̀fẹ́ ọmọ èwo ni pé mo tún dọ́gbọ́n nínú fámìlì mi mo tún dọ́gbọ́n mu wá pé kí wọn ò lè gbà níjọ́ mo mú fámìlì mi wá bí tọ́ ní rárá ṣèbíjọ́ yẹn náà mo ní kó máa lọ n ò mọ ọmọ eré kì í ṣe fámìlì mi ìwọ náà lọ ní kí n wọ́ ọmọ ọ̀dọ̀ ọlọ́ọ̀fẹ́ fámìlì mo tún wá ní ibà tún náà tún fẹ́ gbogbo tó bá ti wọ̀ ọ́ ní kọ́sẹ̀ wọ́ ọmọ ọ̀dọ̀ fúnra rẹ èmi ò tó ń tá ṣèkínní sí. máa wá fúnra mi sóúnjẹ mi ti ṣe tán. oúnjẹ ó kù díẹ̀. ká lọ bá mi ṣe. bá ṣe tán máa pè. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Ẹ̀dẹ̀ fún àbẹ̀wò wa o. Ẹ mú dẹ̀ lọ́rọ̀ kan bá yín sọ o. Kí ló dẹ̀dẹ̀ tó bá mi sọ yẹn nínú ilé ká tó jáde. Ẹ wò sẹ́rí bí mo ṣe ń wo mọ́tò tí mo tún wá wò pé Èkó lè máa tún padà sí yìí bẹ́ẹ̀ ló sọ sí mi. Àǹtí mi ṣé àwọn pé mo ti parí ND mi láti ìgbà tí mo dẹ̀ ti wà nílé yìí sí ni mo kàn
di local champion sí àdúgbò ó ní mo fẹ́ wò pé kó tó di pé màá padà lọ fún HND bóyá kí n máa bọ̀ lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn. wẹ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ náà torí wọ́n máa ń sọ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lèṣù máa ń bẹ̀ níṣẹ́ irú bó ṣe free sí tó lọ́bì kankan àyà àti kẹ́gbẹ́kẹ́gbẹ́ lè máa ṣí sílẹ̀ fún un so mo fara mọ́ nǹkan tó sọ. àǹtí mi ṣé pé kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́. àbí bo ni mo fẹ́ tiẹ̀ sí. àǹtí mi ẹ ṣé ẹ ṣeun ẹ ṣé gan. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o. èmi sọ fún Àdìgún wípé àwọn gáàsì yìí wọ́n ti kún Àdìgún ó ń bá èmi lérí ó ní báwo ni tèmi ṣe jẹ́ nínú ilé. bóun ti tiẹ̀ ṣe jẹ́ lọ́ọ́kẹ́ sí ẹ wá. Àdìgún ẹ̀yin méjèèjì. irú àṣà pálapàla wo gan làwọn ọmọ ẹ̀ka máa dán wò yìí. eléyìí náà sọ̀rọ̀ eléyìí náà bú mi eléyìí ó náà bú mi. Àdìgún irú àṣà pálapàla wo lẹ́ ń dánwò nínú ilé yìí náà ṣé ẹ mọ bí Ìṣọ̀lá ṣe jẹ́ sí nínú ilé yìí ni wọ́n bó ṣe dúró bá mi sọ̀rọ̀ wọ́n bó ṣe dúró bá mi sọ̀rọ̀. wo bí ẹ ṣe ń wò bí búrẹ́dì Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ pé ọlá Ìṣọ̀lá lẹ́ ń jẹ nínú ilé nígbà tẹ́ ẹ bá gbáwọn ẹ̀bà ẹ máa sojú àánú ìgbẹ́ ẹ bá yó tán ẹ dọ̀kọ̀ oníjíjẹ wo kéyìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àtòpé fún yín o níjọ́ tí Ìṣọ̀lá bá tún lè fẹjọ́ yín sùn pé ó bá yín sọ̀rọ̀ ẹ̀ gbọ́ iṣẹ́ yín dópin nínú ilé yìí nìyẹn ẹ wọlé lọ. wọ́n gọ́ sílé kan wọn ò gbọ́n sísì wọ́n wá ń tiẹ̀ o díẹ̀díẹ̀ rẹ o torí níjọ́ tí o bá ní sí èmi àti ẹ̀gbọ́n rẹ nínú ilé kó má lọ dìpàǹpá mọ́ ká má lọ sìkìtì lù ọ́ o. èmi tí mo lágbára. wàá mọ̀ kọ́rọ́ agbára kọ́ o mọ̀ ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú wọn o ọmọ olójú wo kò wo kò ó dìgbà tíya ọmọlẹ́wà bá dé. ara la mọ̀ Àdìgún ẹ wá dákun náà ṣiṣẹ́ lè tó lùwẹ̀ ń ṣe nítorí ọ̀dọ́ ibi ìtìfẹ́ fẹ́ sùn èmi o agbọ́ná lóòótọ́ à ń jẹun à ń mu a tó ń lò lọ látijọ́ téèyàn ti débi n ò fojú mi kan ìta débi ìgboro kátẹ̀wá gbọ́ná à ń jẹ à ń mu a tó ń lówó lọ́wọ́ a sì gbọ́yún àmọ́ kò jọ bí bàtẹ́ pólú ẹ̀ wà ní inú ẹ̀wọ̀n àtẹ̀sùsẹ̀ gbọ́ ìwọ aralamọ̀ ìwọ kú tún máa ń tẹ̀lé madam jáde kò sí ìnira fún wọn ó sì máa ń rí gbòòrò bí kí n máa wà ní inú kọ́ńpáǹdì bí kí n máa gé oko kí n máa nulẹ̀ kí ló dé ilé ayé ìnira ni àgbàlá ń dà lọ yìí ó tẹ̀ wá tó ti madam bí àbálẹ̀yàn fẹ́ lọ ilé gan lásán ìnira ni ó sú èmi o ìgbésí ayé wa nù. Akànjí Àdìgún tí wọ́n gbọ́ kan tákànjí sọ ṣé ìwọ ò mọ̀ yìí pé bí ọwọ́ èèyàn bá tèkú dà kò gbọ́dọ̀ béèrè kú tó pa bàbá ẹ̀ ń rẹ kó mọ̀ yìí pé kò síṣẹ́ ń ta lọ́wọ́ tá a wà yìí kò síṣẹ́ ń ta
a máa forí tì náà ni nítorí pé bá a bá forí tì í sìn tó bá jáde tẹ kú òǹbí iṣẹ́ ò lẹ fẹ́ rí ṣe kò rẹ̀ ríṣẹ́ kan tẹ́ ṣe kó dẹ̀ wá wò tí àwa náà bá gbìyànjú tí a tu ó jọ a rí ibi dúró láàyè ara ti àwa náà ṣe ti gbọ́ ẹ rò ó ẹ máa forí tì ó. Alámọ̀ Àkànjí wàlẹ́ ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ gbogbo tẹ́ ń sọ kì í ṣèṣòro omi. kí wàá ní ìṣòro ẹ. ṣé mọ̀ pé inú kan máa ń ṣe bí ẹni fẹ́ lọ́mi tó bá ti ń dòpin ọ̀sẹ̀. ìṣòro mi ni pé wọn mọ rúbèrè sàáyàn. bíi ti bò ó. lẹ́mi tó jẹ́ pé gbà tí mo wà lábúlé wa obìnrin mẹ́ta mo máa sàáyàn lójúmọ́. yé sẹ́rùsì ọmọ ayé n ó sì jẹ́ lẹ́ẹ̀mẹ́fà. ó tẹ̀ ẹ́ dáa olórí burúkú mọ́ sàǹfààní èèyàn tó mọ̀ dáa ìgbésí ayé gidi nù bí wọ́n náà ti sọ inú ọ̀rọ̀ rẹ lẹ́sìn o ní àwọn ọmọ madam wọn sínú ilé tó o bá lè ṣàyàn wọn bí madam bẹ́nu ilé lọ́nú ilé madam mo fẹ́ ṣàyàn yín ó ti tàn tó ti yé yín ọmọ àlè. ìbéèrè tí n fẹ́ béèrè ni pé ṣé tí yóò bá fi ọ̀pá mọ́sí ẹ̀ tilẹ̀ báyìí inú ọmọ ọ̀run yẹn ni. yóò dàbí ìgbà tí awúrúkọ bá fẹ́ gbé èèyàn ni. kò lè ọmọ tó ṣe báyìí ó wàá mú ọ̀pá mọ́sí ẹ̀ ó fi mọ kán madam ó fi mọ kán madam ó fi mọ kán madam ó tán nù àdúrà ẹgbà nù inú sì lọ. ṣe é rí èyí jà ní ìyá lẹ́wálé ayé tí ń wá dé. yóò mọ̀ ọ́n lójú fọ́fọ́fọ́ ṣé kìí ṣe wọ́n lọ dárọ̀ ọ̀lẹ́. dádì ẹ jọ̀ọ́ ẹ̀yin mo wá rí nípa ọ̀rọ̀ tẹ́ sọ fún mi lẹ́ẹ̀kan pé kí n kẹ́rù kí n máa ra abúlé wa ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ẹ má jẹ́ ra abúlé wa kò ṣiṣẹ́ lóko wa ẹ jọ̀ọ́ dádì. Àdìgún àbí wọ́n ti ń porúkọ ẹ̀ kò sí nǹkan tó ju nǹkan tí mo sọ fún ẹ yẹn lọ so kẹ́rù ẹ kó o máa lọ ìwọ máa wò báyìí ẹ̀yin ọmọ ọ̀dọ̀ bíi mẹ́rin àbúrò ìyàwó mi àtìyàwó ẹ̀ ibi náà ni gbogbo yín ń gbé so iṣẹ́ ti tán èmi ò ní fẹ́ sọ́nà tó jẹ́ pé ní wàá ti ṣe oṣù kínní wàá ti ṣe oṣù kejì tẹ́ ò ní rówó gbà tẹ́ máa tòjọ́ káàkiri àdúgbò pé wọ́n jẹ wọ́n lówó wọ́n jẹ wọ́n ní kinní kan so mi ò fẹ́ kó dìgbà yẹn so kò sí nǹkan tó ṣe so máa lọ so gbọ́. ẹ jọ̀ọ́ dádì kò ṣiṣẹ́ lóko ẹ má tí ì jẹ́ ń lọ àti pé ẹ jọ̀ọ́ ṣé mo sẹ́yìn ni ẹ̀sán tí ń bá ṣe. kò sẹ́sẹ̀ tó sẹ̀mí so gbọ́ so iṣẹ́ ti tán ó ti tán nìyẹn máa lọ kò sáàyè fún ọ níbí mọ́ so gbọ́ kò sáàyè fún ẹ mọ́ máa lọ tó bá yẹ tó wá jẹ́ pé ààyè tó wà tó bá yá á tó máa pè ẹ́ kò sáàyè báyìí so gbọ́ kò sí ní tó ṣe o ṣùgbọ́n òkè nìkan ni o má jẹ́ kí n padà bá nínú ọgbà yìí o kí n tó dé olùkọ́ ti fẹ́ bẹ́ẹ̀ tó kù mí o. padà abúlé wa ṣẹbọ. mi ò mú ẹ wá síbí láti wá dá ẹ láàmú rárá o mo mú ẹ wá láti wá gbé ẹ sínú ọlá mi ṣó yẹ bẹ́yìn torí náà mo fẹ́ kó o relax kó o túraká kó o dẹ̀ fọkàn ẹ balẹ̀ ṣó yẹ ọ̀rọ̀ mi ò ní pọ̀ straight to the point ni màá ṣe so mo fẹ́ kó o tẹ́tí ẹ̀ sí mi dáadáa àkọ́kọ́ náà
mo fẹ́ kó yé ẹ wípé lílé tí dádì wá lé ẹ jáde nínú ilé kò ṣẹ̀yìn mi o. bẹ́ẹ̀ ni òun ni pé sórí láti bí ijọ́ mẹ́ta ni mo ti ń ṣọ́ ìṣísẹ̀ ẹ nínú ilé. láàrin àwọn yòókù ẹ mo notice pé nínú gbogbo wọn o ìwọ Àdìgún yìí wàá ṣe é súnmọ́ dáadáa. bẹ́ẹ̀ ni tí ìwọ náà bá ṣàkíyèsí wàá rí pé dádì wa wọn sábà sínú ilé pẹ̀lú mi. ara tèmi ò dẹ̀ gbà á, ara mi ò gbárù ẹ̀ rárá. ní tí mo máa ń fẹ́ ni pé kọ́kọ́ mi máa wà lẹ́gbẹ̀ẹ́ mi all the time, kó dẹ̀ máa ṣe gbogbo tí mo fẹ́ fún mi, kó má forun jẹ mí yà, kó dẹ̀ má fi gbogbo nǹkan tí mo ní ìdíjẹ mí yà. ṣùgbọ́n tí wọn ò rí bẹ́ẹ̀. ìdí nìyẹn tí mo fi wá ronú pé tí n bá fa ìwọ Àdìgún mọ́ra tèmi pẹ̀lú ẹ̀jọ̀ wà láì, mo mọ̀ pé nǹkan tó ń jẹ mí níyà ni màá jẹ́ gbádùn ẹ̀ lọ́dọ̀ ẹ̀. ṣé o ní gbogbo eléyìí tó ń wò yìí bó ṣe tó yìí àti gbogbo ohun tí mo fi dírẹ́sì ẹ̀ yìí ìwọ ló ní. bẹ́ẹ̀ ni. madam ṣé kìí ṣe wàhálà mi rè báyìí? mo kéré sí nǹkan tẹ́ ń sọ màdámù, ẹ jọ̀ọ́ mo kéré sí i. Àdìgún ò kì í ṣọmọdé mọ́. mo fẹ́ kó o wake up, kó o túraká sí mi. èmi pẹ̀lú ẹ mo fẹ́ ká dì kan nínú ìfẹ́ tó jẹ́ pé òun tẹ́ mi lọ́rùn pàṣépàṣé. tó yẹ pé tá a bá wọnú yàrá yẹn tó bá kì mí lórí bẹ́ẹ̀dì báyìí ó kéré pin wá lọ ráùndì 5 tó dẹ̀ ní complain. sórí tó bá ti lè ṣe yẹn fún mi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni. sórí màá bẹ̀rẹ̀ látòrí oúnjẹ tó ń jẹ, ọ̀fẹ́ ni òfowó ẹ̀rọ oúnjẹ mọ́. tó yé ẹ bẹ́ẹ̀ yẹn. ṣó wá rí owó oṣù ẹ tó ń gbà tẹ́lẹ̀ lọ́dọ̀ dádì wa, màá wá sọ́ dìlọ́po 4 láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ wàá máa gbowó oṣù. bẹ́ẹ̀ mo sọ, màá máa san sínú àkáǹtì wàá dẹ̀ máa mú passbook ẹ dání. ṣó yé ẹ. ṣó wá rí màá tún wá bọ́ sórí aṣọ tó máa wọ̀. àwọn aṣọ tó máa wọ̀ láti ìsìn lọ ọ̀tẹ́ ni, ò dẹ̀ ní fi kọ́bọ̀ ẹ̀ rà. màá wá fọbalẹ̀ fún ẹ, màá wá fi káàkan lé tó máa gùn kiri. yàtọ̀ fún kó ṣeré jáde lọ́gbòrò, o ò níṣẹ́ kankan tó fẹ́ ṣe mọ́. iṣẹ́ tó fẹ́ máa ṣe nísìn bedroom mi ló wà. tó bá jàárọ̀ ni mo ní ìdẹ báyìí kí n máa rí ẹ, tó bá jọ̀sán, tó bá dẹ̀ jálẹ̀, anytime any day. ọ̀rọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ń dààmú kí n tó rí ẹ ò ṣẹlẹ̀. mo gbọ́ ń tẹ́ ẹ wí ṣùgbọ́n ẹ jẹ́ máa lọ lẹ́nà kí n lọ máa ronú sí i níwọ̀n àfẹ́lẹ́ sí àbọ̀jọ́ mi ẹ̀jọ̀. yóò nà ní bọ̀bọ̀ yìí o ò fẹ́ wake up rárá o. mo ní kó o wake up kó o gbọ́n tí mò ń sọ fún ẹ. ìwọ tiẹ̀ fún mi ń ṣàǹsì bíi ọ̀sẹ̀ kan náà. ṣé wàá rí láti alẹ́ ìlọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ o, torí mo ti dágbére fún dádì mi pé mò ń travel, ó dẹ̀ dọ̀la kí n tó dé. so mò ń lọ inú ilé sì mò ń lọ wẹ̀, mo fẹ́ kó bá mi bedroom tó bá ti ṣe tán. wàhálà dé. mo ti dára. màdámù ní kémi àtàwọn máa ṣe báyìí. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú. mo jẹ tọ̀ìtọ̀ì. ṣé ẹ mọ̀ pé ẹ dùn. In fact ẹ mọ̀ bí ṣe máa ń ṣe mí tẹ́ bá ti wá bí o. ẹ wo tí kì í bá ṣe pé bóyá kí àwọn bàbá mọ́ nílé lọ́hùn kan máa mọ̀ mo fẹ́ lè sọ pé bí gan ni kẹ́ wá máa sọ sí gbogbo ojoojúmọ́ ká tó máa wà bí.
bí tó gbádùn mọ́ ẹ dé ó ga fún ẹ ó lè ní ẹ̀rù lè kí n kó wá bí kí kúkú máa wá gbé bí kan yìí. ṣe rí bẹ́ẹ̀ sì máa ń wá tó jẹ́ pé mẹ́ta bí ọjọ́ mẹ́ta lẹ tó máa ń wá bí ó dàbí kẹ́ lọ sí ẹrù yín wá kẹ́ wá lóṣù kan bí kémi gan mọ̀tẹ̀ wá jáde lé mọ́ torí pé mo ṣàkíyèsí pé látìgbà tí èmi ti jọ rìn tájọ́ ṣe wọléwọ̀de obìnrin kankan wò mí gbòòrò kí ni jọmọdé kí náà ní. èmi ṣe báwọn ọmọ kéékèèké yẹn tún máa ń gbádùn mọ́ yín ju àwa arúgbó. mo tún wá fẹ́ sọ kinní kan tẹ́ báyìí lọ ṣe fún mi o báwo ni bá ṣe dùn tó mo fẹ́ kẹ́ ẹ fún mi ní àwòrán yín kan. àwòrán mi gbogbo pictures mi tó wà lọ́dọ̀ ẹ̀ ń bí nǹkan. kì í ṣe irú àwòrán báwọn mo fẹ́ kẹ́ ẹ bí ọmọkùnrin kan fún mi. Adigun mi ọ̀wọ́n. kí n ṣe kí ni. kì í sọ̀rọ̀ ẹ̀rín o tọ́lọ́ bá wá sí tọ́ bá lọ jẹ́ ọmọkùnrin láǹtí a jẹ́ kí mo bọ́ ayé. Adigun kò lè ṣeé ṣe wo ṣé orí bàbá yìí tó ń wo bó ṣe ń wo ọkọ mi nílé yẹn wo tí kì í bá ṣe pé mi gan le jù lọ láti bíi 15 years ago ló ti ń bẹ̀ mí pé kí n ti ẹ̀jọ́ kí n bímọ kan sí fóun mi ń gbà fún ni ká ní mo gbà fún ni kí ni wàá tún ti wá bá wa jẹ̀rẹ̀ sí ilé wa pápó ewu ọmọ ṣó tiẹ̀ wá rí tó wá le jù ń bẹ̀ òun ní pé bí mo ṣe wà yìí mo ti lọ ṣe permanent family planning tó fi túmọ̀ sí pé ṣé orí ẹnu ilé ọmọ mi báyìí wọ́n ti ran pa ó dẹ̀ ti jinná papọ̀ so ọ̀rọ̀ pé à ń lóyún à ń ṣe kò tẹ̀ ìṣẹ̀lẹ̀. ṣé pé kò wá lè ṣeé ṣe báyìí kẹ́ bí ọmọ kan fún mi. bó ní bá ṣe dùn tó yé mi o. ọ̀dà madam kẹ́ ẹ tó wá máa lọ ẹ jẹ́ àṣàwọ̀ kan sí i. Àdìgún ó tiẹ̀ bẹ̀rù ó kàn ṣá ó ti wá mú yẹn sí débi pé ó kàn ṣàfẹ́ máa tẹ̀ mí ń tẹ̀ sí ya kálẹ̀mí náà wà lẹ́mìí ẹ̀ nǹkan. nọ́mbà 5 ló ṣe tán sí má pa mí jẹ́ ń gbé yòókù lọ ilé fọkọ mi jẹ́ lọ múra kí n máa lọ ilé mo ń lọ ó ṣe mo ń padà bọ̀ lọ́tún wa ó ṣe o. sọ̀kọ́sọ̀kọ́. bó lára wọn bó wàhálà ti wà o. accident yóò dáa accident yóò dáa tó bá rí wọn tẹ òkú lọ́ba ẹ̀ ní òkú wo nígbà tí wọ́n á lọ kọ́tẹ̀ tó dọ́sítù náà lójú ọ̀nà ọmọ ilẹ̀ wa ti dákẹ́. tí wọ́n bá ṣe fẹ́ wọ hospital báyìí bá ṣe ń wọ hospital báyìí bí pé náà bá dákẹ́. sàgbà pọ̀ gbẹ̀gẹ̀ fún ẹ wàhálà accident nǹkan burúkú mọ̀ ní accident o àbí irú kí ni gbogbo ilé bẹ́ẹ̀ torí ọgọ́ mọ̀ ní ẹ̀ dúnà mọ̀dàmù ní ọmọ kan láyé mọ́ báyìí nìsín. ó sì pariwo mọ̀dàmù ṣé mọ̀dàmù nìkan ni ọ̀gá ńkọ́. kò ti wá wulẹ̀ jókòó sí sùkúù wọn gan jẹ́ kí wọ́n má wulẹ̀ wálé kí ni wọ́n wá ṣe ń lé accident ò ń ṣe nǹkan rí. wàhálà wá ọ̀nà àgbẹ̀sáré èmi ò màmá ṣe ń gbẹ́sàárè n ò gbẹ́sàárè rí gbèsè ayé mi n ò gbẹ́sàárè rí ṣe tẹni méjì. tẹni méjì ni. tẹni kankan wàhálà mi gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ jíga tẹ́lẹ̀ bá sọ báyìí gbogbo apá ní ọmọ rẹ̀ ká mọ̀ bọ̀ sí tẹni méjì mo mọ̀ wá dáná. mo lànà. bó ṣe rí lèmi wà lè sọ fún ọ yẹn. tó bá yá wá mú ìwé lọ́tàn bó ṣe rí lèmi ṣe sọ fún ọ yẹn. abífúnni ká tó dá mi àgbà àjàkadì ní. ìwé tán wá fún ẹ èmi ni mo ní kí lọ́ọ̀yà mi wá bá mi fún ẹ léwèé o. àlẹ́ mi kọ́ ló jáwèé fún sẹ́ tó bá yá wọn wá gbèwé wọn. kò sí ìwé kankan tán bọ̀ àmú torí abífúnni ká tó dá ni àgbà àjàkadì ní. mo kélé ọ lórí tó ìwọ lọ ya kò lọ̀rọ̀ sí o. sọ ma pé ọmọlẹ́wà àtàdébí ń pé wọ́n ti fi kú sàgbà wá báyìí. èmi ò wá lè dúró lẹ́ẹ̀kẹ́ kété pé o. rárá
o ti lọ rí dókítà ti jẹ́ kó yé mi pé ilé ọmọ ẹ ó ti sé pa o ò lè bímọ mọ́ nípa àdí èyí wọ́n fẹ́ yàwó mi wọlé torí kéléwà tó ṣe lójú ọdílé ọmọ pa wọn ò sì lè gbélé olórogún ìyàwó mi tó ń bọ̀ kò fẹ́ bá ọ nínú ilé ọlọ́run sì kúkú ṣe ó dún adéníwọ̀ náà kì í jẹ́ kí bóyá wàhálà kan ló bá mi ṣe mo ti lówó mi kó tó fẹ́ mi ò bá mi lé yẹ ráìsì ò bá mi lé bùsù ò bá mi pọn mi tí màá fi kòkó ọlọ́run ló ti sọ láì fún mi kó tó dé nípa ilé yìí kò lè kó kẹrù ẹ jáde o kí àwọn tèmi tó dé o ó jẹ́ nǹkan tí màá sọ fún ẹ. ó dà mí ò lọ́ọ̀bì kankan o. wà á lọ ibi tí mò ń lọ o. pé jẹ́lẹ̀ fi ti ṣàlàyé tèmi fún ọ yẹn o. tọ́lá mi pẹ̀lú ẹ̀ òjò àjọ bẹ̀rẹ̀ báyìí o. òótọ́ náà àjọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ mo lè wáyé kí n márùn tù ẹni tó bá wáyé tí ò bímọ ó dàbí ètò tó kọjá lórí àpáta ni o tí ò nípa kọ́kọ́ rẹ̀ kọjá dé ilé mi o. ṣó ti wá dà bẹ́ẹ̀. àyè fún ni ká tó dání. lájọ ọmọ lè wà. àgbà àjàkadì. ìwọ ọmọkùnrin ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ ni ó wá fẹ́ jẹ́ mi sí kọ́tàtò. Ọlọ́run o ṣébi tọ́rọ̀ mi wá fẹ́ já sí rèé Ọlọ́run. Báwo ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ ilé ayé mi báyìí? Ọlọ́run tá a bá ní ká sọ náà èmi náà ni mo jẹ̀bi gbogbo ọ̀rọ̀ yìí kò tètè yé mi báyìí ni. Tó bá jẹ́ pé ìgbà tí mo ti ń bẹ́ sókè bẹ́ sódò káàkiri láti ìjọ́ yìí tí bá ti ronú pìwàdà irú ilé yóò máa ní í ṣẹlẹ̀ sí mi. Àwọn ọmọ fòṣánlẹ̀ wọn kú. Èyí ọ̀nà àti tún rí mi bí mo tún ti blọ́ọ̀kù ẹ̀. Ọkọ tí ìgbà tún máa rí yọ̀ sí ló tún já mi lẹ̀ yìí wọ Ọlọ́run. Ilé ìyá máa jáde kọ́gbọ́n fáwọn obìnrin ẹgbẹ́ mi tó kù. Ibo ni mo fẹ́ yà sí báyìí Ọlọ́run? Ayé mi rèé